olúwo ti ilẹ̀ Ìwó ní ìpínlẹ̀ Ọ̀ṣun ọba Abdulrasheed Adéwálé Àkànbí ti ìlú àkọ́kọ́ ó mà ti gbé ìgbésẹ̀ lórí ìjínigbé àti ìfẹ̀míṣòfò àwọn Fúlàní afẹ̀míṣòfò tí ìjọba ń pè ní báńdíìtì tí kábíyèsí tó sì ti kó àwọn Fúlàní ìlú Ìwó tí ó kó wọn jọ sí ààfin ẹ̀ láti bá wọn ṣe ìpàdé lórí bí wọn yóò ṣe dáàbò bo ìlú Ìwó. Ṣùgbọ́n tọ́rọ̀ yìí tó mà ti di ariwo tó sì ti fa awuyewuye ńlá káàkiri orí ẹ̀rọ ayélujára pàápàá láàrin ọmọ Yorùbá nítorí pé níṣe ni wọ́n ń kìlọ̀ fún olúwo ti ilẹ̀ Ìwó pé àṣìṣe tó wáyé ní ìlú Ìlọrin lọ́jọ́sí tí ìlú náà tó fi bọ́ sọ́nà lọ́wọ́ Yorùbá tó bọ́ sọ́wọ́ àwọn Fúlàní wọn ní ṣe nǹkan ní olúwo ti ilẹ̀ Ìwó ìlọ náà ló tún fẹ́ máa ṣe ní àsìkò yìí. Ní ọjọ́bọ̀ tí í ṣe ọjọ́ tọ́ọ̀sì ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí èyí tí í ṣe ọjọ́ 11 nínú oṣù kẹfà ọdún 2026 on the 11th of June 2026 ìní olúwo ti ilẹ̀ Ìwó ló gbé ọ̀rọ̀ sórí ẹ̀rọ ayélujára Facebook ẹ̀ níbẹ̀ ló sì ti jẹ́ kó di mọ̀ pé òun ṣe ìpàdé pẹ̀lú gbogbo àwọn Fúlàní tó wà ní àwọn ìjọba ìbílẹ̀ tó wà lábẹ́ ìlú Ìwó. Kábíyèsí jẹ́ kó di mọ̀ pé Sẹ́ríkì ìyẹn ọba àwọn Fúlàní ní ìlú Ìwó ìyẹn Alhaji Abubakar Siddiq ó ní òun ló ṣíwájú gbogbo àwọn Fúlàní náà ló ṣíwájú òun wá sí ààfin òun fún ìpàdé. Ìdí tí wọ́n sì fi ṣe ìpàdé wọn ló ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ́ o nítorí ìfẹ̀míṣòfò àwọn Fúlàní afẹ̀míṣòfò tíjọba ń pè báńdíìtì èyí tó ń ṣẹlẹ̀ káàkiri Nàìjíríà. Ìní olúwo fi kó àwọn Fúlàní náà jọ pé ọ̀rọ̀ náà kì í ṣe ti Yorùbá nìkan àgbájọ ọwọ́ la fi ń ṣọ̀yà nígbà táwọn Fúlàní náà tọ́pọ̀ ní ìlú Ìwó ojúṣe tiwọn náà ní láti ṣe ọ̀rọ̀ ara wọn ní ojúlá lákàfin sọ́rí àti láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Yorùbá láti gbéná ojú afẹ̀míṣòfò tó bá fẹ́ wọ ìlú Ìwó. Eléyìí ló jẹ́ kí olúwo kó wọn sí ààfin kó sì bá wọn ṣe ìpàdé. Nínú ọ̀rọ̀ ẹ̀ Abubakar Siddiq ó dúpẹ́ lọ́wọ́ kábíyèsí bẹ́ẹ̀ ló kó àwọn Fúlàní kan wá ó ní àwọn baba ńlá wọn ìlú Ìwó ni wọ́n bí wọn sí kódà wọ́n ní wọn mọ ilé wọn dé ilẹ̀ Haúsá rí wọ́n ní ìlú Ìwó ni wọ́n rí gẹ́gẹ́ bí ìlú wọn tó sì lóhùn ìlòhùn ń ṣe bí bàbá fún wọn àti pé òun ṣèlérí pé àwọn tó jẹ́ ọmọ burúkú láàrin wọn máa ronú pìwàdà wọn yóò sì jẹ́ ọmọ dáadáa. Bẹ́ẹ̀ ni olúwo ló fèsì wípé òun yóò gba àwọn ọmọ tí wọn ò mọ ilé mọ́ náà òun yóò gbà wọn tọ́ gẹ́gẹ́ bí ọmọ tó sì fún wọn lówó àti ẹ̀bùn oúnjẹ. Ṣá o níṣe ni ìṣẹ̀lẹ̀ yìí ló di ariwo táwọn èèyàn sì ń sọ̀rọ̀ pé kí nǹkan tí olúwo ń ṣe yìí kó má lọ dàbí ti ìlú Ìlọrin nígbà tí Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá ní ìgbà náà ìyẹn Àfọ̀njá Alékúláyà tóun náà kó àwọn Fúlàní sọ̀dí láti jọ máa ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú ọ̀rọ̀ ètò ààbò àti iṣẹ́ jagunjagun ṣùgbọ́n tán padà dálẹ̀ tán padà pa tó sì padà gba àkóso ìlú Ìlọrin máa ní ọwọ́.